sí ajábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìlúmọ̀ọ́ká adẹ́rùnpòṣónú Richard Ayọ̀dèjì Mákùn, èyí tí àwọn ènìyàn mọ̀ sí AY comedian, ló sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wípé òun ò ṣàdédé dìde o, àmọ́ òun ṣiṣẹ́ fún ni. Ó lóun sin Ali Baba bíi igbákejì rẹ̀ fún ọ̀pọ̀ ọdún. Bẹ́ẹ̀ òun sì rí àwọn ìdojúkọ púpọ̀, ṣùgbọ́n òun ṣàmọ̀ wípé bí òun ò bá sinmi tàbí dúró, òun náà máa di ìlúmọ̀ọ́ká. Ó ní nígbàkúgbà tí àwọn ènìyàn bá ń béèrè lọ́wọ́ òun wípé báwo lòun ṣe ṣe tóun fi tètè dìde, ó ní ìdáhùn sí ìbéèrè náà ni wípé òun sin ọ̀gá ni, ẹni tó bá sì sin ọ̀gá ó di dandan kó dìde. Ó wá sọ wípé nígbàkúgbà tí òun bá rántí gbogbo bí òun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ adẹ́rìnpòṣónú náà, ó ní inú òun máa ń dùn ni, tóun sì máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ayọ̀ lọ̀rọ̀ òun padà já sí. AY comedian ló sọ ìrírí rẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó sì tún gba àwọn ènìyàn nímọ̀ràn wípé gbogbo ohun tí wọ́n bá ń ṣe kí wọ́n tẹra mọ́ nítorí iṣẹ́ náà máa padà dìde lọ́jọ́ kan. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. I was working with the king of comedy at the time as his personal assistant. Ali Baba! And then would travel everywhere. So every time we move around at the airport, everywhere we go, you see people, wanting to take pictures with Ali Baba. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìlúmọ̀ọ́ká òṣèré Alex Usifo, òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ fún àdúrótì rẹ̀ àti fún ìyàwó gidi tí ó jẹ́ lọ́ọ̀dẹ̀ òun. Ó ní ọkùnrin tó bá ń ṣe àṣeyọrí nínú gbogbo ohun tó bá ń ṣe kí wọ́n lọ wádìí irú ìyàwó tí ó fẹ́ sílé. Ó tún wá ń kí ìyàwó rẹ̀ fún ti ayẹyẹ 30 ọdún tí wọ́n ti jọ wà pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún nírú ìyàwó gidi bẹ́ẹ̀. Ó sì tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀. Ó ní ọ̀rọ̀ pọ̀ tóun fẹ́ sọ, àmọ́ o ìyẹn dọjọ́ iwájú. Alex Usifo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ irúfẹ́ ìfẹ́ tó ní sí ìyàwó rẹ̀ àti wípé ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àdúrótì rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gbajúgbajà adẹ́rìnpòṣónú Bùkúnmi Adéàga Ìlọ̀rí ló ti fi ẹ̀mí ìmoore hàn bí ó ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá yẹ ọjọ́ ìbí ọmọ rẹ̀ Olúwaṣọ̀nà Lámísí. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọdún kan lọmọ náà pé, ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun bí àwọn ènìyàn ṣe túyáyá wá láti yí ọjọ́ náà sí. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ̀, àwọn àbúrò, ẹ̀gbọ́n, ọ̀rẹ́, àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Ó sì ṣàfihàn bí inú rẹ̀ ṣe dùn tó nínú fọ́nrán fídíò èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, Yorùbá bọ̀ wọ́n ní inú ẹni kì í dùn títí kí apá mọ́ra. Èyí ló mú kí ìlúmọ̀ọ́ká òṣèré Fẹ́mi Adébáyọ̀ sọ bí inú rẹ̀ ti dùn tó nígbà tí ó gbọ́ ìròyìn ayọ̀ èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ̀gbọ́n rẹ̀ ti gba ìgbéga lẹ́nu iṣẹ́, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Saadat Hasan. Ó ní arábìnrin náà ti di igbákejì fún olùdarí àgbà pátápátá fún àjọ tó ń rí sí àwọn arìnrìn-àjò tó ń mú wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ibi tí iṣẹ́ takuntakun, másùnmáwo àti òtítọ́ gbé ẹ̀gbọ́n òun dé nìyẹn, nítorí àṣeyọrí ńlá leléyìí jẹ́ fún àwọn. Ó sì súre fún wípé ipò náà máa mú àṣeyọrí, ìmúṣe ohun rere àti àwọn àǹfààní láti kópa rere nínú ayé àwọn ènìyàn, léyìí tó sì mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa kí ẹbí náà kú oríire. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. With the first condition of my CDIS, I will call you to call you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúgbajà òṣèré Ṣọlá Kòsọ́kọ́ ló ti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nínú fọ́nrán fídíò èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí agbóhùnsáfẹ́fẹ́ Bíọ́lá Báyọ̀ ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní kò sí ìgbéyàwó tí kò ní kùdìẹ̀kudiẹ tiẹ̀ nínú àti pé ọkùnrin lọkùnrin máa jẹ́. Ó ní orí ni wọ́n jẹ́, wọn kì í ṣèrù, bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà tí òun àti ọkọ òun ṣì wà lọ́nà táwọn ò tí ì gbéra wọn sílé, ó ní ó máa ń kẹ̀hún lẹ́jú kẹ̀hún nímú ni, ṣùgbọ́n ní báyìí ó ti yàtọ̀. Ó wá sọ wípé ọkọ òun náà máa ń sọ wípé òun ti yàtọ̀, wípé kóun tó wọlé òun jẹ́ èèyàn jẹ́jẹ́, ṣùgbọ́n ní báyìí òun ti yàtọ̀ pátápátá. Ṣọlá Kòsọ́kọ́ wá gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kò sí ìgbéyàwó tí kò ní ìpèníjà tirẹ̀, ó ní kí kálukú máa forí tì ní. Ṣọlá Kòsọ́kọ́ ló sọ eléyìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú òṣèré àti agbóhùnsáfẹ́fẹ́ Bíọ́lá Báyọ̀. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. Yes. A lot has changed. I used to tell him, but tó bá nú mi ló máa sí ìdájí náà. Màá ní irọ́ ni. Gbọ́ tó jẹ́ pé tá bá jọ lọ sọ́jà, wọ́n ló máa kó gbọ́ ẹ̀ dání. Nísìnyí,
Agídí ló máa fi gbà lọ́wọ́ mi inú ẹ̀. Ṣé bí life ṣe rí nìyẹn? Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká òṣèré Súnkànmí Ọmọbọ́láńlé ló ti fi bí inú rẹ̀ ṣe dùn tó hàn láti rí gbajúgbajà òṣèré Ṣọlá Ṣóbọ̀wálé bí ó ṣe ṣe àbẹ̀wò sí wọn. Ó sọ wípé ó ti pẹ́ tí òun ti rí ìyá náà gbẹ̀yìn. Ó sọ bí ó ti nífẹ̀ẹ́ Ṣọlá Ṣóbọ̀wálé tó àti wípé abiyamọ gidi ni. Ó ní Ṣọlá Ṣóbọ̀wálé gbìyànjú púpọ̀ lórí ọ̀rọ̀ ayé òun. Ó ní ìdùnnú òun ò mọ níwọ̀n nígbà tí òun rí Ṣọlá Ṣóbọ̀wálé. Ó ṣàfihàn bí ó ti dì mọ́ ìyá náà. Ó wá kọ síbẹ̀ wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi gan ni o. Tó sì ṣàdúrà fún Ṣọlá Ṣóbọ̀wálé pé Ọlọ́run á dá sí fún àwọn tí ó ń ṣe ìyà fún. Súnkànmí Ọmọbọ́láńlé ló ṣàfihàn bí inú rẹ̀ ṣe dùn tó láti rí ìlúmọ̀ọ́ká òṣèré Ṣọlá Ṣóbọ̀wálé bí ó ṣe wá bẹ̀ wò lókè òkun. Ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà amúlùdùn orí ayélujára Daddy Freeze ló ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí olùṣọ́ àgùntàn Joshua Sulaiman sọ nínú fọ́nrán fídíò èyí tó ṣàfihàn wípé olùṣọ́ náà wàásù fún àwọn ọmọ ìjọ rẹ̀ tó sì sọ wípé òun lọ sí ilé ìgbókùsí láti lọ jí àwọn ènìyàn tí ó wà ńbẹ̀ dìde. Ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún òun nígbà tí kankan nú àwọn ènìyàn yóò dìde. Ó ní èyí tó yẹ kí eléyìí mú kí ìgbàgbọ́ òun ru. Ó ní rárá o, ṣé ni ìgbàgbọ́ òun tún ru sókè sí ni. Èyí ló mú kí Daddy Freeze dá lóhùn wípé kò rí èèyàn kankan jí nínú gbogbo àwọn tí wọ́n dolóògbé ní àyíká rẹ̀ wípé ó ṣe wá jẹ́ ilé ìgbókùsí ni ó gbà lọ. Ó ní àwáwí lásán ni eléyìí tí olùṣọ́ àgùntàn náà ń sọ. Léyìí tó sì mú kí gbogbo àwọn olólùfẹ́ olùṣọ́ àgùntàn náà dá lóhùn wípé kí ó má bu ẹnu àtẹ́ lu olùṣọ́ àwọn nítorí wípé òtítọ́ ọ̀rọ̀ ni ó máa ń sọ. What you do after disappointment is really what shows whether you believe God. How can you so What you do after the name you call God after your tears. To raise him out of the 20. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ ní Ambrose Olútáyọ̀ Ṣómìdé kú oríire ti 40 ọdún tó bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ bí ó ti fi àwọn àwòrán tó ṣàfihàn ìbẹ̀rẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀. Ó tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò náà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé kò rọrùn ní ìbẹ̀rẹ̀ àmọ́ òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí ó sin òun dé. Ambrose Olútáyọ̀ Ṣómìdé ló ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó pé 40 ọdún tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, iléèwé gíga ti ìlú Ìlọrin ìyẹn fáfitì ti ìlú Ìlọrin ti ṣe ẹ̀dínwó ìdá 25% lórí àwọn owó iléèwé àwọn ọmọ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ iléèwé náà. Ọ̀rọ̀ yìí jáde láti ẹnu ẹni tó jẹ́ igbákejì olùdarí iléèwé náà, Ọ̀jọ̀gbọ́n Wahab Ẹgbẹ́wọlé ni ó bọwọ́ lu ẹ̀dínwó ọ̀hún léyìí tí ó sì ṣe ìpàdé pẹ̀lú àwọn olùdarí ìgbìmọ̀ fáfitì ní àná tí ń ṣe ọjọ́ Ọjọ́bọ̀. Ọ̀rọ̀ ọ̀hún jáde lórí ọ̀rọ̀ alátagbà X níbi tí wọ́n ti yànnàná ìpinnu igbákejì olùdarí àgbà ọ̀hún ní ẹni tó ṣe wípé ó ti rí wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn àdójúkọ kan àbí òmíràn tó lágbára gan-an tó sì rò wípé ìgbésẹ̀ yìí yóò mú ipa rere bá iléèwé gíga ọ̀hún àti wípé ó máa mú ayé dẹrùn fún àwọn òṣìṣẹ́ iléèwé ọ̀hún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní àfojúsùn láti rí wípé àlàáfíà àti ààbò fi ẹsẹ̀ múlẹ̀ ní àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tó wà ní ìwọ̀ oòrùn Áfíríkà. Akpabio sọ èyí ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìwé òfin kan pẹ̀lú àwọn orílẹ̀-èdè òkèrè. Ó wípé láti gbógun ti ọ̀rọ̀ ìdúkokò ẹ̀mí pàápàá jùlọ ní apá ìwọ̀ oòrùn Áfíríkà. Ó wá wípé kí èyí tó lè ṣeé ṣe àwọn orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe àgbékalẹ̀ àwọn òfin tí yóò borí ìdojúkọ yìí. Oníjú báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn 10 látòrí ayélujára. Ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a máa rántí wípé sùúrù la fi ń yọ òróǹro kúrò láàrin ẹran. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ó dàbọ̀.